àwọn kan bí àrà ìrìn lásìkò yìí sí tó yẹ ká yanjú nítorí ọ̀la lóyìí ọ̀rọ̀ tàlàfàgbà ń bẹ tí ń dára láti jẹ tó báyìí mo sì máa ń sọ fáwọn èèyàn wípé ìwọ tó bá máa ń tọ́ fẹ́ sọ dákẹ́ bẹnu ẹ sọ́hùn tó bá lè tún kan sí má bàjẹ́ ọ̀rọ̀ yẹn ń dára yìí bàbá mufti Diyar. Adamallahu hayatahu. Wí dáadáa. Adamallahu hayatahu. Wí dáadáa. Adamallahu hayatahu. Àwọn ni wọ́n wí. Wọ́n sì wí pẹ̀lú authority ni ẹ̀. Wọ́n á bẹ̀ yanjú ẹ̀. Àwọn kan ní tí wọ́n sọ correct ọ̀dà. Àwọn kan ní kò correct ìwọ náà wá kẹ́kọ̀ọ́ nísìnyí. Bí ẹ bá kí wọ́n bá ní àwọn ẹ̀rí pé bọ́ ti wí ni pé ní lásìkò yìí wọ́n yanjú tí wọ́n pè ní àfà àgbà àti àgbà àfà. Kí ni wọ́n pè láfà àgbà? Kí ni wọ́n pè ní àgbà àfà? Ṣé rí àgbà àfà? Ìtì ń jẹ́ bẹ́ẹ̀. Òun ẹni tó dàgbà lójú ọ̀nà yẹn níbi àṣeyọrí àmọ́ kọ́ dàgbà lójú ọ̀nà yẹn níbi lójú eré. Àgbànú. Èyàn lè di professor at age of 35 àdáni bí ìwé nù àbọ̀kọ́ dàgbà lójú eré tẹ́ máa ń bí èpè níta ní àgbàfà àgbànú tẹ́ máa rí tàlàfà àgbà kí ni wọ́n ń jà fà àgbà gẹ́gẹ́ mẹ́jọ dàrú máa lọ́wọ́ wọ́n dàbí lóhùn. Mas'alatu tashyikhi wa tashayyukhi. Kí ni màá sọ yẹn dàgbà nínú ojú ọ̀nà yìí? Qala Allahu ta'ala. Ọba lè jẹ́ lọ́sọ báyìí pé. Bayanu linnasi wa hudan wa maw'izatul lil muttaqin. Ọlọ́run bá fẹ́ yanjú ọ̀rọ̀ yóò mọ́lá yé wa ni yóò máa wá jẹ́ wá sífẹ́ni tó bá nílá káyì yóò jẹ́ wá sífẹ́ni tọkàn rẹ̀ bá má muttaqin Ọlọ́run bá wí ẹni tó bẹ̀rù Ọlọ́run ẹni tó bá létí ire tàbí gbọ́rọ̀ rẹ̀ òun mo fẹ́ bá sọ̀rọ̀ kì í sì gbé yẹn èmi kì í chase crowd èèyàn tẹ́lẹ̀ ẹ pé tó fakọ tó fẹ́ máa ń tà ń sọ òun fẹ́ bá sọ̀rọ̀ ọ̀ya. I'lam alẹ́ ìbọn ọ̀rẹ́ta Ìlọrin. Gbogbo àwọn táwọn kalẹ̀ ẹja lè mọ̀ wípé ìlú Ìlọrin táwọn bẹ̀ yìí. Bókè àtọ̀ ńlá tùṣìbí wa ìyáta bàdídà tí kàmẹ́lẹ̀ àtúnṣìbí àyè àtúbàdídà tí. Wí dáadáa kàmáńlá tó ṣì bí wò ha. Kàmẹ́lẹ̀ àtúnṣìbí wa àyè àtúbàdídà tí. Ìlọrin ìlú táwọn bẹ̀ yìí ìlú kan tí ò jọ ìlú mi ni ìlú mi náà sì jọ òun náà bí o ti jọ ìlú kan bẹ́ẹ̀ ni ìlú mi náà sì kíni kò jọ òun náà má bọ̀. Wọ́n yóò bá ní kàfí mẹ́fìtá sọ́tì bí ámìnà ní umúrì ìdíníyàtì wọ́dà òòlì àti wọ́dà nfìmí jàtì. Ìtọ́jú yàtọ̀ nínú ìlú ètò wa ni tẹ́ bá ń sọ̀rọ̀ nípa ọ̀rẹ́ sìn bá a ti ń gba handú ọ̀rẹ́ sìn níbí ó yàtọ̀ sí ìlú mi bá a ti ń gba handú ọ̀rọ̀ ìṣesí ayé nínú ìlú yìí bàtò sí mi kódà ètò bá ti gbà lọ ayé bàtò síra wọn má bọ̀. Wà á máa fi kọ̀dí jáde tẹ̀sí yìí rí fàyọ̀ tàbárò òbí wà ìdí mi fàlà láti àwọn abìnrin àwọn òbí jẹ̀mí ìhà. Bí wọ́n máa ń dákọ̀ àfàdà àwọn owó gan-an ni wọ́n bẹ́ẹ̀ ń di láyìn bẹ́ẹ̀ tẹ́wọ́n ní ẹni yí àfàdà ni nǹkan mẹ́ta nǹkan náà kan mẹ́tẹ̀ẹ̀ta yìí tàbí dákọ̀ yìí òun ni ó mú yẹn jẹ́ àfáàdà ọwọ́ ló ń bẹnu Ọlọ́run owó Ọlọ́run gbà mí ó yẹ sí pé ní nǹkan mẹ́ẹ̀ta yìí ni ó jẹ́ láti bẹ̀rẹ̀ àfáàdà àbí ó yẹ sí pé mẹ́ẹ̀ta ọwọ́ papọ̀ fún ọ̀yà. Wàdálíkà ìmọ̀ bí abàmọ́tì ìjàdátì. Àkọ́kọ́ tó fi máa ń pè é láfáàdà òun àṣeyọrí achievement bẹ́ẹ̀ bá yẹ tè níláárí ní ojú ọ̀nà mímọ́ wọ́n sọ lákọ́bù ìjẹ́ àfáàdà wọ́n sọ kàlẹ́ rí ọ̀kan náà. Àwọn tọ̀lé àti. Àbí kọ́lọ́ kó sànú ẹ̀ tọ́ra pálá kí wọ́n wé láwà nílé ọba lọ́rin ẹni ṣé òkè ń bọ́. Ṣéwù. Ẹ̀wílẹ̀ kan sí. Ṣéwù. Ẹ̀wílẹ̀ kan sí. Ṣéwù. Gbogbo ẹni tó bá ti jẹ oyè kan lé ọba lọ́rin automatically àfáàdà ni. Má bọ̀. Àwìtà mi rí. Ẹlẹ́kẹta òun ni kẹ́mi yẹn gùn. Bí ẹ bá ṣiṣẹ́ fá tẹ́mi yẹn fi wá gùn yóò padà bọ́ sípò àgbà. Má bọ̀. Àyà òwálù. Ẹ
wá jẹ́ ayẹyẹ ẹ̀kọ́ kan àkọ́kọ́ tí sọ yẹn dàbá gbàre. family ulama imarati lórí. alladhina shayyakatuhum azamati wa kathiratu jagati minan sabikina. ẹ wá jẹ́ àgbọ̀ ẹ̀dá wọnú inú tànú lù yìí àwọn tó jẹ́ sí pé ní àṣeyọrí wọn ló gbé wọn sípò àfáàgbà inú ìlú Ìlọrin lánàá níjẹta tẹ́ pé ní kọ́lá lónìí àlẹ́ ta kókó ní kìí sábàgbà àwọn níta ní. dúró tawliyati wala ta'miri aṣèkú amadu labibu alimola kọbùrìtà àtìlẹ àdàbí. àwọn tá à ń sọ yìí kìí ṣe pé ọkùnrin kìí pé ní ẹ̀mí wọn gbòǹkọ́ ẹ̀mí wọn ò gbò wọn ò sì jóye nílé ọba lọrin àmáseyọrí wọn sọ wọn sí kámọ pé wọn ní àfàgbà nínú wọn bàbá wa ṣe òtọ́jú ládàbí ẹ̀yin náà wọ àṣeyọrí wọn sọsẹ parẹ́ ìyí tọ́lọ̀ ń ṣe fún wọn lára gbogbo ọmọ kéwù tí ò ṣe fáfá mi tó yàtọ̀ sí wọn lásìkò wọn láfikún lábàgbà ọ̀kan nù. wà ṣe ikú Abubakar ibú bẹ́ẹ̀ ìgọ́rẹ́. àfa bẹ̀rẹ̀gọ́rẹ̀ Sheikh Abubakar bẹ̀rẹ̀gọ́rẹ̀ Fúlàní Ọlọ́run. alẹ́ àjùmọ̀ àlùlámà wọ́n tàfàkọ́ aláṣibàtì ibi ṣéìkìlì sílámì wọ́n ò jàtì fìlfìkì. bàbá wa Sheikh bẹ̀rẹ̀gọ́rẹ̀ rahimahullahu ta'ala nígbà tí wọ́n ń bẹ láyé ọ̀dọ́ ni wọ́n wà tí mo dúró wà fáà ń lọ ní fi parọ́pọ̀ pé ní àfa àgbà ni kí ló wá sọ wọ́n ní pọ̀ fàgbà kódà wọ́n sọ wọ́n lágbàbù wọ́n gbọ́ wọn ní Sheikhul Islam wọ́n tó pè wọ́n ní Khutatul Islam lásìkò ìgbà tí wọ́n torí fíkìrù wọn yàtọ̀ sí fíkìrù àwọn àfa tí wọ́n bá lásìkò ìgbà yẹn ẹni tó yẹ sí iye jù láwùjọ wa wọ́n ti síwájú ọ̀dọ́ wọn fi tì wọ́n síwájú ìdí ẹ̀ fi pè wọ́n lábàgbà ọ̀kan mọ́. wàá sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ìmọ̀ àṣì nínú. ẹ bá fẹ́ wò pé lásìkò yìí àwọn tá a mà lásọ yìí àfa àbẹ́rẹ́gọ́rẹ́ àgbà wọn láyé bàbá wa ṣé òtún tẹ̀lé bí agbọ́tàn wọn ni àmọ́ wọn àmọ́ àgbàgbà fa àgbà ni wọn àmọ́ ọ̀dọ́ wọn fi kú tẹ́ bá wọn wò lásìkò yìí àwọn tá a bá tó yá sí pé ní àwọn náà fọ̀ lọ́lọ́ bẹ́ẹ̀ àmọ́ ipò àfa àgbà ni wọ́n bẹ́lẹ̀ yìí látàní. àṣẹ ikú àlíyò sábìlì ìsàmbó. Sheikh Shiazi ní Sambo. àsìkò lè la wò bá níjà. ẹ̀yin ẹ̀wọ̀ sẹ́sí ṣọ́ọ̀ṣì ní síláyé ọ̀kárí ayé ni pẹ̀lú àṣì bí wọ́n bá ń dẹ́kọ̀ ọlọ́run ara yóò sì máa mì tó bá yẹ pé wọ́n bá ń bẹ láì dì sí ní ipò kí wọ́n wá ẹ̀dá lóhùn. àfàgbà. àwọn yìí wọn ò fi wọn ò kó lẹ́mìí wọ́n kú kékeré àmọ́ tó ti bẹ iṣẹ́ wọn pọ̀ ó sẹ́kù dì sí. inú wọn bàtà yẹ̀yà sí ọlọ́ba wa kẹ́ wọn. àmín. nínú wọn ṣé o kábàlà èyí kábàlà wọ́n bọ̀ bẹ́ẹ̀ tó yẹ pé ní ọ̀dọ́ wọn fi lọ. gbogbo àtà ń sọ yìí àfàgbà ni wọ́n níbi mímọ́ tẹ́lá ní àfàgbàdà ètò ọmọ fi máa ń wó yẹn láfàgbà achievement ni number 1. number 2. àǹfààní nínú làmá yìí lọ́rin. alábìínà ṣayà káwọn mú tàmírù. ẹlẹ́ẹ̀kejì tí máa ń fìyàn sípò àfàgbà òun ni kéèyàn gùn lẹ́mìí tọba ṣiṣẹ́ fáá débi pé ẹ̀mí rẹ̀ gùn àwọn tí wọ́n ń bẹ láwùjọ nínú àwọn àlùfáà wọ́n wá gbé àgbà fún pé ní òun ló ṣẹ́kù lágbà láàrin wọn lójú erí wọ́n wá gbé fún pé ní òun ní àfáàgbà ẹlẹ́ẹ̀kejì nu. àṣeyìkù Ibrahim kọ́bírì ní olúmi. àkọ́kọ́ nínú àwọn tí wọ́n jọ bẹ́ẹ̀ wọ́n pọ̀ nínú Ìlọrin wọ́n pọ̀ gẹ́ àwọn lásìkò tó ti kọjá ní dẹ̀ẹ̀rin Ìlọrin àti karùn-ún àti jẹta nírúurú wọn àwọn tí wọ́n ti pé ní ọjọ́ eré wọn ló sọ wọn sí ipò àfàgbà láàrin àwọn àlùfáà òun ni Mọ̀lánà Sheikh Ibrahim kò gbúrí káàtó má bọ̀. wà ṣe é lọ. kò gbúrí káàtó kú ní 1916 ni wọ́n kò láyé ọjọ́ eré wọn kọjá 100 ọdún ètí wọ́n lò gẹ́gẹ́ bá ti gbọ́dọ̀ tán ọ̀fẹ́ 150 something wọ́n lo sẹ́ńtúrì kẹta wọ́n tún wá lo sẹ́ńtúrì kejì kó àbọ̀ bàbá kò mórí káàtó má bọ̀. wà ṣe é kó Abdullahi Badende. Sheikh Badende Albarnawi àwọn náà lò kọjá 100 ọdún ìtọ́sọ̀rọ̀dà fàgbà ńlọ ni ọjọ́ eré mẹ́mẹ́ irun wọn báwọn bí ẹ bá kò lẹ́mìí lẹ́ni sẹ́yìn tí ò bá kú kéke tí bá ń tẹ̀síwájú ó ń kálukú àwọn tí wọ́n bá padà wà láyé náà wà lùfà àwọn òrìpélé yìí òun là dá kàn ẹ̀ gbàgbà fún ìtì máa sọ̀rọ̀ dàgbà nù ó ní bí ó jẹ́ mọ́ ó ní méjì. wọ́n ní sọ́ọ̀lù muhammadu nàbẹ́nà ìmọ̀ àṣírí. bàbá wọn sọ̀rọ̀ àwọn tó ti kọjá nínú àwọn tí wọ́n dàgbà lé ní mímọ́
wọ́n tó kò láyé táyé gbà pa àfa àgbà ni wọ́n àwa nínú wọn láwọn táwọn náà báláyé kọ̀ọ̀kan nínú àwọn tá a báláyé àtàwọn tí wọ́n gbọ́ tàn wọn bíi tani. Àṣìkò Abubakar Barinawi ọmọ yá. àfọmọ yíyá ni sọ̀rọ̀ wọn kọjá ọgọ́rùn kó tó kókó láyé. Wà Sheikh Kamaluddin Muhammadu Habibullah Al-Adabi. Sheikh Kamaluddin Al-Adabi bàbá abúti àkọ́kọ́ ń lòlú yìí àgbà wọn ọjọ́ eré lọ́jọ́ pé wọ́n wà nípò àfa àgbà débi wípé kódà náà lù lọrin bí wọ́n bá pè wọ́n ní kíní alájẹ àgbà ojú ẹni tí ń pè wọ́n láyé lọ́jọ́ ayé wọn alájẹ àgbà ni ẹnì kan ọ̀tá kò jẹ́ alájẹ àgbà wọn nínú ìlú yìí nítòsọ̀ wọn sípò òun ọjọ́ eré nǹkan méjì sì máa ń sọ̀rọ̀ sípò àgbà nù ẹlẹ́kẹ̀ẹ́ta mọ̀ bàbá bẹ́ẹ̀. Wà á kọ́ni tún ṣàyẹ̀wò ìkùnbádọ̀ lóda máa ìwádìí àṣíráfì tàwùlíyàtú. ẹlẹ́kẹ̀ẹ́ta tí máa ń fìyàn sípò àgbà òní kọ́wọ́ òní kéèyàn tẹ́rí gbàláwà ní ọ̀dọ̀ ọba lọ ni ẹni sọ kì í gbọ́. ṣéwù ẹbí kan sí ṣéwù ẹbí kan sí ṣéwù. ọ̀hún yà sọ́kà. ìwà tẹ́rí gbàláwà ní ọba lọ ni ọ̀nà mẹ́rin ló pín sí. ẹni bá fẹ́ gbọ́rọ̀ yìí ọba ní sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. má bọ̀. Al-ula Al-ula. àkọ́kọ́ ń bẹ̀. At-tawliyatul madaniyatu tahkimiyatu. àkọ́kọ́ bí ẹ bá tó lóye ọba ọ̀nà mẹ́rin ló pín sí. mo á fẹ́ kó yé ojú wa nísìnyí wípé ojú ẹ ti máa ń jẹ́ lórí ọba àlọ́rin ipò tí wọ́n wò yẹn ipò ọba àlọ́rin ni wọ́n wà ipò yẹn ti sọ wọ́n di àgbàlagbà. wọ́n rà kó ń tọ̀ wọ́n jọ ọmọ kékeré. ọ̀yà aláwọ̀kọ́ òun náà ní kíni. Àmìsálù zu'amai at-tawliyatul madaniyatu tahkimiyatu. bí ọba jọ yìí lé ọba àkọ́kọ́ ni dawliyatul madaniyatu tahkimiyya ìjẹ́ oyè tí ó mú ìmọ̀ pàṣẹ lọ́wọ́ má lọ jù bí àpèjúwe kéèyàn jẹ́ balógun oyè ni wọ́n pàṣẹ àwọn kan mọ̀ bẹ́ẹ̀ lábẹ́ wọn tí wọ́n pàṣẹ fún nípa ìlú nípa ilẹ̀ nípa ilé nípa yẹmọ́gàjì ẹni tí wọ́n bá pàṣẹ fún pé báyìí ní òrì àṣẹ ọba lọ́rin wọ́n pa òun ẹni tí a bá rí tí wọ́n pàṣẹ náà balógun ipò ọba lọ́rin ni wọ́n ń dìmú torí pé wọ́n rẹpẹsẹ́ntì ọba lọ́rin níbi àyè wọn ìwà wà nípò tí wọ́n wà wọn àgbà ni wọ́n bẹ̀ ọ̀kan mọ̀ ẹlẹ́ẹ̀kejì. At-tawliyatul madaniyatu tashrifiyatu. ẹlẹ́ẹ̀kejì náà ni ipò tí wọ́n fún yẹn òun ò ní jẹ́lọ́sẹ̀ àmọ́ wọ́n fi dá lọ́lá ni bí àwọn tí wọ́n fún àwọn sàràkí wa ẹ̀rọ àwọn ọmọ òkú wọn ní túràkì ẹlòmíì wọ́n fún ní mùtàwálì ẹlòmíì wọ́n fún ní kíni wàkílì gèrí wọ́n fẹ́ lómi ní wàzírì gèrí ìmọ̀ fún wọn ní oyè yẹn sì sọ wọ́n di àgbàlagbà ẹlẹ́ẹ̀kejì ló ẹlẹ́ẹ̀kẹta. As-salisa at-tawliyatu diniyatu tahkimiyatu. ẹlẹ́ẹ̀kẹta òun lóye tí ó mú àṣẹ lọ́wọ́ àmẹ́sìn ní òmùdání oyè sí ni àmọ́ ń tọ̀hún tó bá gba oyè òun oyè tí ó mọ̀ fi pàṣẹ nítorí pé wọ́n jẹ́ lógún ni àwọn táwa wà níbi ipò náà òun làwọn ọmọ mẹ́ta mọ́mọ́ àgbà nílọrin mọ́mọ́ fúlàní mọ́mọ́ mọ́lẹ́ mọ́mọ́ gàmbàrí ajánásí àtàfà ọ̀rọ̀bà rẹ̀ àwọn tí wọ́n ń bẹ ní sáfù yẹn àwọn ni wọ́n kọ́kọ́ béèrè ọ̀rẹ́ sí lọ́wọ́ kó tó béèrè lọ́rẹ̀ mi kò tí ì kẹlòmíì kó tó kàn wọ́n àwọn ni wọ́n kọ́kọ́ béèrè lọ́wọ́ wọn. ìwà jẹ́ ìmáàmù àgbà nínú ìlú yìí bóyá ní gàmbàrí ni bóyá ní mọ̀lẹ́ ni bóyá ní fúlàní ni ipò tí wọ́n wà àwọn ipò kí ni ipò àgbàlagbà àbá àgbà ni wọ́n nù. ògbẹ́dẹ́ bá rí wọ́n wà sáfù yẹn àgbà ni wọ́n. ẹlẹ́kẹ̀rin dalóhùn. At-tawliyatu diniyatu tashrifiyatu. ẹlẹ́kẹ̀rin tawliyatu diniyatu tashrifiyya ipò ẹ̀sìn ni àmọ́ kẹ̀sìn kò nílé wọ́n fi dá lọ́la ni tẹ́bá rí pé yẹn ṣiṣẹ́ níbi pé ó ní ìtumọ̀ iṣẹ́ yẹn wá pọ̀ gan nínú ìlú tó dá sí ìtẹ̀síwájú ìlú ó wà ní ẹ̀fún nípò ẹ̀fi dá lọ́la àfi dúpẹ́ fún tó ṣe irú ọkọ̀ báwọn kẹsì kò tá a fi pàṣẹ wọ́n fi dá lọ́la ni bí kíni. Sheikhul ulama'i. tẹ́bá fún yẹn ní Sheikhul ulama sẹ́ríkì mọ́lá ni ipò ẹ̀sìn ni àmọ́ mo yẹ fún pàṣẹ. Wa shaykhu sadaratil ilmi. Shaykhu sadaratil ilmi baba mami obandoma. Afa'ullah. ipò tí wọ́n wà wọn ipò ẹ̀sìn ni ipò ẹ̀yẹ ni mo yẹ fún pàṣẹ. Wa mufti diyari. ipò ìfúdáwù mufti ipò ẹ̀sìn ní ipò ẹ̀yẹ ni wèé bí pàṣẹ. Wa muqaddamul madinati. wọ́n máa fi ẹnu kẹ́lẹ́ máa gbà bàbá àgbà ń sọ̀rọ̀
wọ́n wà ń bẹ̀ báyìí ọlọ́jẹ́ kí wọ́n gùn. Amina. bẹ́ẹ̀ àwọn àgbàtà náà àwọn tẹ̀lé mù àtàwọn tí wọ́n jọ bẹ́ẹ̀ bí wọ́n bá fi fúlẹ̀ nínú ipò bẹ́ẹ̀ wọ́n fi dá a lọ́lá àtẹ̀yẹ ni kìí ṣe kò àṣẹ. ẹ wá já yàn ó gbó ipò tá a wí tó bá jọmọ́ gbó ẹ̀sìn tí ẹ bá ṣe pò tí wọ́n ń di oyè rẹ̀ ní ìdílé wọn tó yẹ sí pé bí ẹ bá kú á tó gbé sílé wọn tó yẹ sí pé ipò ẹ̀sìn ni yóò máa bẹ̀ lọ́dà àwọn tí wọ́n jẹ́ ipò ìdílé ni. tẹ́ bá fún yẹn ní mufti nínú ìlú yìí bàbá mufti diyari fẹ́mi wọ́n kò sí. Amina. tẹ́ bá fún yẹn ní mọ́làmí bàbá sẹ́kí mọ́làmí àbí tẹ́ bá fún yẹn ní ẹni ipò nínú ìlú yìí ẹ lé wọn mufti àkọ́kọ́ bàbá sheikh wa Kamaluddin Adabi àwọn ní mufti àkọ́kọ́ nínú rẹ̀ ẹ rí i pé ọmọ wọn ò jẹ́ lógún kádàrá ló yí débẹ̀ bàbá wa akpọ̀gagi àwọn náà jẹ́ kó tó wá kan bàbá mufti tòní ẹ rí i pé kì í ṣe ìdílé lọ́bi tó iṣẹ́ tẹ́lẹ̀ kan ṣe ni iṣẹ́ tí wọ́n ṣe yẹn lọ sọ wọ́n sípò àgbàlagbà bí ẹ máa jẹ́ ẹni tó di ipò kan náà ipò yìí múnú ìlú yìí àfáàgbà ni ọ̀rọ̀ tí bàbá mufti sọ tí wọ́n sọ pé bàbá ẹ̀ máa dà àwọn wọn kà àwọn àfa ńláńláńlá wọn kà wọn fún wọn wọn wá jẹ́ oyè wa pé ní tó fi wá dérè àwa yìí náà àfáàgbà ni wá ọ̀rọ̀ yẹn ọkọ̀ rẹ tì àbí mo fẹ́ pààrọ̀ wà kan ẹ̀yà wọn bẹ̀ wọn ìtẹ́sí sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. mo ní mẹ́sẹ̀gì kan mo sì ní ìrọ̀ wà fún bàbá mufti èmi a máa sọ wípé bí àwọn fẹ́ dàbí ẹni ọlọ́run yóò máa wọ àlùbáríkà wọn àlùbáríkà àrò àwọn mufti àwọn náà wà torí pé iṣẹ́ tí wọ́n ṣe tí wọ́n fi débi tí wọ́n déhùn kì í ṣe kékeré o ẹja yìí ọlọ́run lára wọn ká yín iṣẹ́ wọn obìnrin bá ń bínú irú àwọn eléyìí ń bínú ọlọ́run ni bí ẹ bá bínú ọlọ́run bínú sí i láyé àtàkì àmà ni àbí mi ní ìrọ̀ wà mo sì ní mẹ́sẹ̀jì bàbá mufti bí bàbá mufti bá sọ̀rọ̀ wípé àfàgbà bẹ́ẹ̀ lérí àwa yìí wàlá àwọn kọ̀rẹ́tì àfàgbà ni wọn bí ẹ bá takò bá lórí àmọ́ ẹjẹ́ ẹran wa létí àwọn mìíràn bẹ tí wọ́n wà ní irúpò láwọn náà wà nínú àwọn àlùfáàgbà nínú ìlú yìí bàbá àgbà sọ̀rọ̀ bàbá mi ká dá màgbà. Adamallahu hayatahu. nínú wọn bá sẹ́kí mọ̀làbí bàbá wà lẹ́yìn àgbà. Adamallahu hayatahu. kọ́mọ́ dàbí irú àwọn yẹn náà wọ́n wà bẹ́ẹ̀. àmọ́ o tó orúkọ ní ìbára rẹ̀ kó jẹ nínú ìlú yìí tí ẹ bá ṣe pé ní ipò tí wọ́n ń jẹ nídìílé wọn abẹ́ ìmọ̀mọ́ àgbà ní ọmọ wa. Adamallahu hayatahu. ìmọ̀mọ́ àgbà nàmbà 1 nínú ìlú yìí fẹ́ni tó fi ipò tó ní achievement tó fi di àfàgbà àtẹni tí wọ́n jẹ́ ńlẹ̀ wọn tó fi dàbà gbà àtẹni tó dọ́là tó fi dàbà gbà ó gbọ́ wọn abẹ́ ìmọ̀mọ́ àgbà ni wọ́n wà. wọ́n ti tó lù inú wọ́n ti tó lù inú bí wọ́n wá tó bẹ́ẹ̀ eré bẹ́ẹ̀ ni làwọn wà bàbá mufti diyar ọlọ́wọ́n ní ba ìbàjẹ́ mọ́ wọn lọ́wọ́ láéláé. Amina ya Allah. wọ́n dákun àyè tí wọ́n wà wọn àyè tí wọ́n bẹ̀rẹ̀ fi wá ara ga bó ìmọ̀mọ́ àgbà tó níbi níbo do àyè tí gbogbo ọ̀nà kí wọ́n wá sí kí ọ̀ ìmọ̀mọ́ àgbà kí ẹ̀ ká má ṣe àbáyé. Àmín. torí wípé a nídìí ọ̀rọ̀ mufti níbi kí ẹ̀rọ àdán lè rí ṣe wọ́n sì ti kún wọn láti ilẹ̀ bọ̀ wá àwọn kan dákun nítorí ọlọ́run kan jẹ́ kí mama gbà rí ṣe tí wọ́n bá jẹ́ kí wọ́n rí ṣe yóò jẹ́ yìí fún ìlú Ìlọrin àti lónìí àti láti àmọ́ ìlú Ìlọrin ọlọ́run má jẹ́ ó bàjẹ́ Má jẹ́ ó bàjẹ́. ọba Ìlọrin ọlọ́run má jẹ́ ó ṣubú Àmín. odù ọmọ Ìlọrin a ó ṣoríire Àmín. lọ́lá Muhammad ọ̀rẹ́ Olúwa lọ́lá Kùránù ọ̀rọ̀ Olúwa. Àmín. Àbáwọ̀ ìlú Ìlọrin. Olúwa má jẹ́ ó bàjẹ́. Ọba ìlú Ìlọrin má jẹ́ ó ṣubú. Ọba ìlú ó ṣoríire. Lọ́lá Muhammad ọ̀rẹ́ Olúwa. àwọn ọmọ adájọ́ ní Kùránì ọ̀rọ̀ Olúwa mi. ìlú Ìlọrin Olúwa má jẹ́ ó bàjẹ́. Má jẹ́ ó bàjẹ́. ọba Ìlọrin Olúwa má jẹ́ ó ṣubú. Má jẹ́ ó
ilaha illallah آمين la hawla ولا قوة إلا بالله